báyìí láǹkárá lé ẹ káàbọ̀ láǹkárá òde ẹni tá a bá ti rí péjú mẹ́ta làǹkí pópó ọjọ́ mẹ́ta ẹ káàbọ̀ sórí ètò Ògbóǹtán reality show Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín ẹ wọ́n nǹkan fìdílé kẹ́kẹ́jọ́ máa fi ti gbéyàwó ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ nípa ọ̀rọ̀ àáfàá tó gba arábìnrin kan ní 8 million naira wọ́n gbà lówó wọ́n gbà lábẹ́ wọ́n tẹ̀ tún gbà ní wọ́n tún gbà ní àti ẹ̀ kò yé yín ṣé rí àáfàá yìí ṣé ẹ mọ̀ pàjọ lájọṣepọ̀ àti ní àti di regular customer èmi kò lè fi wọ́n lẹ̀ nígbà míì tí n bá rò ó màá ní Ọlọ́run ṣe tó jẹ́ kí n pàdé wọn torí pé bí n bá lálà àwọn ni wọ́n pè wọ́n sì láwọn bá mi ṣiṣẹ́ táwọn fi di ọkọ mi mọ́lẹ̀ èmi àtọkọ mi à kì í jà o kò sí ìgbéyàwó tí wọn kì í jà o àmọ́ normal ìjà ọkọ àtìyàwó ni ọkọ mi ò nà rí àǹtí Ṣeun ń wá pè mí pé ó ní ṣe kan táwọn fẹ́ ṣe àgbélépọ̀ ta ni àwọn fẹ́ kí n nípè ń bẹ̀ gbogbo àwọn jẹ́fẹ́fẹ́ fún 100,000 àmọ́ kí mi má wọrí àwọn abẹ́bídéwò tèmi àmọ́ kí sáà mọ̀ pé màá lò ó torí gbẹ́rẹ́ wà ń bẹ̀ ó ní kò sí wàhálà màá lò ó wọ́n pè mí kí n máa sẹ́ẹ̀dì 120 sákàǹdì kan mo sẹ́ẹ̀dì ẹ̀ ó tó pè mí padà 20,000 sákàǹdì ẹ̀ mo tó sẹ́ẹ̀dì ẹ̀ àǹtí Ṣeun àṣẹ mo ti bọ́ sọ́wọ́ nígbà tí ìyẹn wá parí mo lọ́dọ̀ wọn mo lọ gba nǹkan tán náà fẹ́ fún mi nọ́mbà sọ wípé èrò mi làwọn ń rò láti jọ́ yìí pé ó yẹ kí n ti lọ ju bí mo ṣe wà lọ wọ́n sọ wípé mi lọ́nbọ̀ẹ́ náà ọkọ mi wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún mi wọ́n ní ó ní ọ̀rẹ́ àwọn kan tó wà ní Togo ó máa ń bá wọn gbé mọ́tò wá ó máa ń bá wọn kọjá sínú ẹ̀ wá ó wá ní bọ́ọ̀sì kan táwọn fẹ́ rà wọ́n fẹ́ lò ju ọjà síbẹ̀ eléyìí tí mò ń rà ní 10,000 ẹ̀jẹ̀ ń sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n á bá mi gbé wá ní 5,000 naira àwọn sáà ṣe ogbẹ̀ wọ́n ní 15 million àmọ́ tí n bá ní 8 million kí n kó wá àwọn á bá mi fi 7 million kún àwọn nífẹ̀ẹ́ mi gan o pé mo sọ pé mi ò fẹ́ fi ọkọ mi sílẹ̀ yẹn mi ò fẹ́ kọ́kọ́ mi sílẹ̀ yẹn pé ó wá padà kọ́kọ́ ẹ sílẹ̀ o torí èmi ló yẹ kí n fẹ́ ẹ torí pé olóògùn tó lè sọkọ àbíkú n bá ní mo ti gbọ́ mo padà sílé mo bẹ̀rẹ̀ sí wówó káàkiri mo ta gbogbo ọjà mi mọ́lẹ̀ mo ṣe gbogbo àwọn tó yẹ mi lóhùn lọ bá wọn góòdù mi mo tà á mo pọkọ mi kó fún mi lówó ìyẹn lòun lówó lọ́bí kò ń ti rówó mo bẹ̀rẹ̀ sọ pé a kò fẹ́ kí n grow company kan wà ọbẹ̀ mi gbọ́jà wá kiri kan ọkọ mi bá tún yá 2 million ọba sẹ́ǹdì ẹ̀ sí mi n bá kó 8 million káàṣì mo lọ kó fún wọn ẹni mo ṣe transfer pé kí n kó wá káàṣì mo lọ kó fàáfàá ṣé mo kí n kó 8 million káàṣì mo lọ báńkì mo lọ gba 2 million mo lọ báńkì mo gba 2 million kejì mo lọ mú ìgbà nìyẹn káàṣì mo ní sí wọ́n ní dá mi lọ́nà wọ́n ní kí n bá wọ̀rí ó fẹ́ àkọ́ kéde kan mo èdè bus stop náà wá gbé mi bus stop Kọ́lá náà wá gbé mi nígbà tá a dé bus stop wọ́n wá gbé mi àwọn gẹ́gẹ́ náà wá drive mi ṣóhun yẹn wà bẹ́ẹ̀ mo ló wà bẹ́ẹ̀ wọ́n drive mi wọlé gbójúró wọ́n dẹ̀ pẹ̀lú náà 8 minutes mo gbé fún yín jọ yẹn wọ́n ti gbé 7 minutes mo gbé fún yín jọ yẹn wọ́n ti gbé 8 minutes yòókù wá o ìjọ torí Ọlọ́run ìyàwó mi ni o ìyàwó mi gan gidi ni ìyàwó kékeré mi ni ẹ jọ̀ọ́ mo fẹ́ kí bá ṣe business ẹ tó náà bá ti make ẹ jẹ́ báyìí mo bá ti fẹ́ báyìí kí n send ẹ sódà àwọn ìyàwó ilé ẹ ni kó lọ máa gbé UK kó fi mílíọ̀nù bí kí n fẹ́ ọmọ kékeré kan bí mo bá ní ọmọ kékeré kò lè fẹ́ fẹ́ kékeré ò lè fẹ́ fẹ́ èmi bá tún bá wọn jowú àǹtí Ṣeun n bá kó 8 million lẹ́ẹ̀ ṣé gbàgbọ́ pé káàṣì ni mo kó lọ síbẹ̀ kì í ṣe transfer ó ní kí n máa kó transfer wá bó bá lọ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ọjọ́ keje ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá oṣù kan oṣù méjì ọjà yóò dín
tí mo ti ń lérí lẹ̀ pé tọ́jà mi bá dé kódà owó tí ò sí lọ́wọ́ mi ni wọ́n ní gba ṣọ́ọ̀bù kan fún ṣọ́ọ̀bù mi kódà yẹn sáà dé náà nígbà tó pósù méjì náà bá pè mí lára ọjọ́ náà ibo ló wà ajá náà fi máa bọ̀ ní ìsìn òun bá débẹ̀ múra pé ò padà wálé o máa bọ̀ òun bá débẹ̀ wọ́n bá ní wọ́n máa gbá wọn máa ní wọ́n gbá wọn ní ọmọkùnrin sọ pé ó ń dá wọn lọ́nà àwọn ò sì bìlíf pé ó ń dá lọ́nà kò yá wọn o wọ́n gbá wọn o òun ò ṣe máa fa owó ìbò jẹun o wọ́n fọ́ mọ́ wọn lọ́wọ́ nísìnyí o ojú oṣù ọkọ rẹ ò mọ̀ ń pa kínní oṣù ọkọ ò tí sọ fọ́kọ rẹ oṣù ọkọ ò sọ fún anybody oṣù ọkọ ò ṣe kíní kan ọ̀rọ̀ mi ì sọ fún èèyàn kankan báwọn tiẹ̀ ṣe wà yìí àwọn ti gbajú mẹ́ta kó o tó dé bíbí àwọn ọ̀rẹ́ ìsìn ni àwọn ti rálùjọ̀nù àwọn ti rókù bàbá rẹ̀ gẹ̀ẹ́sẹ̀ kúrò níbí ni ó bóun kẹ́dùn ń bá ní ẹni ṣé ẹ̀mẹ́ni ẹ̀jẹ̀ tẹ̀lé ni àwọn ọmọ wọn náà làwọn tó ń wàásù fún wọn ọmọ ọlọ́mọ ní ẹ̀ àdúrà owó yẹn tó kó bẹ́ẹ̀ ò bá gbà ń gbọ́ nísìnyí wàá sọ pé bẹ́ẹ̀ ò ń gbà ẹ́ àbó òun mọ̀ ń pa ẹ̀ kí ló ń fẹ́ ṣe báyìí òun kò tó ṣẹlẹ̀ ṣé o lè rí owó nísìnyí kára òbúkọ kára ìfi ṣiṣẹ́ kan àti ṣeun bó bá ní ẹ bá tó mú owó mi bá tó kó fún wọn wọn bá rò òbúkọ bẹ́ẹ̀ náà mo wà bá dòrò a máa ṣe pèsè àgbórí òbúkọ gbogbo ẹbọ tẹ́ ẹ bá rí ní títì kan lẹ́bọ o gbogbo ẹbọ tẹ́ ẹ bá rí títì kan lẹ́bọ o àwọn bá tún gbẹ́bọ yìí ó di pàápàá ìgbà tó máa gbé gbọ́dọ̀ sórí ta lóru òun ò dọ́lé lọ sùn àwọn ọmọ òun sọ pé òun ò wálé ló sùn òun wálé ẹ̀sùn ẹ̀ tilẹ̀kùn ẹ̀sùn o ẹni àwọn bá gbẹ́bọ nígbà àwọn gbé lọ wọn ní kìnìún wọn gbọ́dọ̀ jẹ tán wọn gbọ́dọ̀ parí jẹ tán àbájẹ bó dàrú ọjọ́ kejì tó ní kìnìún ti gbà ó nígbà ti gbà ó bí ìkan náà àwọn ṣèdè nìyẹn ẹ wo àmọ́ tó lọ gbé ẹran ilé ìpamọ́ o ẹ̀yin ọmọ Karamba ní ẹgbẹ̀rún ìpamọ́ tó gbọ́dọ̀ parí níjọ́ kan náà ó gbọ́dọ̀ parí ó gbọ́dọ̀ ṣe kinní kan. àǹtí ṣeun bá ní ooo bí mo ṣe ń kẹ́dùn yẹn tá a gbójútó òun tán tá a wọlé tí mo ti ń mí pé 8 million àfa yóò jẹ́ kí n dúró o wọ́n bá ní kóhun tó máa bọ̀ yàrá àwọn bá tó wọ yàrá àwọn tó bá wọn lájọṣepọ̀ lérò iye tí mọ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀rẹ̀ bẹ́ẹ̀ wọn mú gbóyó ni kò sígbà tó máa bọ̀ wọn lájọṣepọ̀ tí òun ṣe bí ogún like wọ́n ní ara òun tẹ̀ fẹ́ dìde wọ́n ní má wọrí ṣóògbà ń gbọ́ ni ó máa pọ̀ kódà ó jẹ́ pé wọ́n dá lọ́nà lóòótọ́ ni àtàwọn tó dá lọ́nà reverse code ni wọ́n máa fún àti ṣeun ọjọ́ kan wà tó kún mo lọ lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ wọn ọ̀sẹ̀ kan ni mo lò bí la fẹ́ ṣe ṣòwò olówó tí ṣòwò mi ọ̀sẹ̀ kan yẹn bẹ́ẹ̀ ló ń bá mi sùn bẹ́ẹ̀ là ń gbẹ́bọ̀ ó ti ẹjọ́ kan tó tiẹ̀ tó wọ́n gbé kinní kan fún mi bí àṣẹ báyìí ni wọ́n bá ní a máa nídìí ìgbín àti káfẹ́ra blade lásán èmi máa fowó lẹ̀ wọ́n bá mú gbé yẹn dé mo ní kó n fún ẹnu tọ́kì ní yẹn kó máa ṣépè wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣépè ìfẹ́ nìyẹn sẹ́ẹ̀ kó nù gbogbo kó ṣe wá kan wọ́n bá fún mi gbé yẹn sí òun lẹ́nu wọ́n rò pé tó bá rìn wọ́n gbó ṣó máa mú òun wá wọ́n ní kó máa wọ̀rọ̀ báwọn ṣe onígbà tó máa fi gbà tó yá ọkọ̀ òun ò bá lọ mọ́ òun bá pàbúrò òun kan báyìí àǹtí mi ti bọ́ sọ́wọ́ ẹ ká lọ síbẹ̀ ní rárá ẹ má lọ bẹ̀. before then ó dẹ̀ ní àwọn kan náà tí afáyín tó ń déètì tó pé òun ṣe bí àbúrò fún un táwọn yẹn bá ti a ní kò ń ṣe bí àbúrò òun pé ó fẹ́ fẹ́ òun tó àwọn yẹn àbóhùn sọ̀rọ̀ àwọn yẹn rò ń bí ìyàkọ wọn ó ní kan wà tó pé kinní ló ń gbé Abidjan alájà ni Abidjan ni tó bá dé báyìí ó mọ́ látòrí délẹ̀ ni tó yẹ pé tó bá dé báyìí ó máa fún ó máa ràn kan fún orí òun bíi àbúrò wọn ó lọ wá tá ló ń fẹ́ fọ̀rọ̀ ẹ̀ lọ tá ló ń fẹ́ sọ fún òun wá pé yẹn kò píìkì ẹ̀ wọ́n wọ pé àṣé àáfà sọ wọn pé wọ́n píìkì ọ̀lọ́ àbúrò òun yẹn mọ́ ó ṣe báyìí ó ti rò ó ti rojú òun láì dá níbẹ̀ tó pé ìyẹn ni pé ìyẹn padà búlọ̀kù nọ́mbà àwọn ni ó sọ̀rọ̀ burúkú sọ pé kí ló tẹ̀ ń pè mí ẹ má pè mí ẹ̀yà láì dá burúkú yìí kíní kan ẹ̀yin ṣe kíní ó ṣàbẹ̀ mọ̀ bẹ́ẹ̀ Yorùbá àwọn Abidjan ṣe rí ìyẹn búlọ̀kù òun dànù kóun tiẹ̀ ṣe voice note pé kò rí bẹ́ẹ̀ àwọn àtẹ̀yìn fẹ́ ra àwọn òun sẹ́ mẹ́sàgì ò deliver
méjì yóò deliver kó tiẹ̀ sí pé méjì kó tiẹ̀ wá deliver kò deliver o kó tiẹ̀ explain fún pé ẹni yìí owó ọmọ rí o ó ń gbà òun ni o ó ní kó máa ṣe bí àbúrò òun ni o ó ní kò deliver ó ní àbúrò òun òun wá kó àbúrò òun wá sọ fún àbúrò òun ó ní immediately bí àfáàyàn ṣe pé òun yẹn pé kí ló tó ń pe lágbájá before they wọ́n lọ bá wọn pé kán jọ torí Ọlọ́run bó jẹ́ ṣe 1 million kán fóun kóun fi start afresh padà òun mọ̀ pé pẹ̀lú 1 million òun á dìde padà kán jọ òun ti mọ̀ pé ń gbà wọn ni òun ti mọ̀ pé òun ti bọ́ sọ́wọ́ òun ti mọ̀ nígbà yìí òun mọ̀ kó tó ṣí ojú òun bẹ́ẹ̀ náà ló ṣí òun sílẹ̀ wọn mọ̀ ẹ sọ pé owó kíni 1 million owó kíni 1 million òun náà kó 7 million sílẹ̀ ó ní mi ilé kó 7 million sílẹ̀ bóyá kẹ́ bá mi wá yá ó ní lọ́yà ní alájẹmásùn ẹ̀ èwo ni kí n yẹ ní ìfẹ́ 1 million lọ́yà alájẹmásùn ẹ̀ àwọn fẹ́ jáde o náà ni ṣé òun ṣe ń dúró dé inú ilé ni wọ́n ṣe àgbà tó ti bèrè 1 million bẹ́ẹ̀ ni pé ìwọ̀wọ́ mi ni 8 million ẹ̀ wà sọ́ọ̀ mi ni 8 million ẹ̀ wà ni èmi náà support ẹni náà èmi náà mo support ẹni ó dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni kọ́ mi ni 8 million wà àti ṣeun mo ṣáà ń wò ó kí mo fẹ́ ṣe tàbí fẹ́ bá jà ẹ wá máa gbọ́ lẹ́yìn ìgbà yẹn òun wá pé wọ́n mọ́ àwọn ò sọ̀rọ̀ mọ́ ìgbà tó pọ́sẹ̀ kan táwọn ò sọ̀rọ̀ bó ṣe pé òun nìyẹn ajá náà fi oníṣà ó pè wọ́n ó mọ̀ pé ó mórè iṣẹ́ tó ń ṣe fún yàn ní 2 million òun ṣe fún yẹn 200,000 ó jẹ́ ń rí owó ó wá rówó yẹn tán náà 8 ló ní 8 million òun tó ń kó 7 million sílẹ̀ nǹkan òun á ní òun kó 7 million sílẹ̀ èló ní 8 million ok o tọ́kọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn mo fàyàn lọ́dọ̀ lọ́wọ́ àwọn ló fà lọ́dọ̀ lọ́wọ́ èmi ló fà lọ́dọ̀ lọ́wọ́ èmi ṣé èmi ló ṣe transfer owó sí ni àbọ̀ mi lówó wà ni